Ó ga o, ọ̀rẹ́ Àdùkẹ́ Gold mà tún ti ṣàlàyé rẹpẹtẹ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ikú Àdùkẹ́ Gold pàápàá jùlọ lórí ọ̀rọ̀ orin Mo Dẹbọ tí wòlíì agbára Orun claim wípé ìyẹn ló ṣekú pa Àdùkẹ́ Gold. Ọ̀rẹ́ Àdùkẹ́ Gold ní kí ló dé tó jẹ́ pé àwọn alàgbà kan ṣàwà tó ṣe pé wọ́n láìkè láti máa lo ikú fi yọ ẹlòmíì any little thing báyìí wọ́n ti bọ́ọ̀tà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ẹ wo ẹja jọ gbọ́n tí ọ̀rẹ́ Àdùkẹ́ Gold ṣàlàyé nípa ikú Àdùkẹ́ Gold nínú fídíò yìí kẹ́dẹ̀ máa ju èrò yín nípa ìsí comment. And as I speak, I'll be a bad friend and a bad person if I don't talk. Ó túmọ̀ sí pé tí n bá lè sọ̀rọ̀ nsìn. Ó túmọ̀ sí pé ó yẹ kí Àdùkẹ́ Gold máa sá fún mi nígbà tó wà láyé. Torí ọlọ́rọ̀ mi ni. Now, I saw some video. Orí mi dẹ̀ ń dìde, ara mi dẹ̀ ń dìde. Tẹ́nìkan sọ wípé orin Mo Dẹbọ, mo dorin tí Àdùkẹ́ Gold ló fi dẹbọ kọ, ló fi dẹbọ. Why? Why are we so wicked? And the person is a prophet. Why are we so wicked? Why? Maybe when she was alive, Ọlọ́run kádàrá kẹ́ lè rí pè sí church yín. Because the Aduke that I know serves God till her last breath. Ó fẹ́ lọ minister nbí kan Ìbàdàn lọ́jọ́ kan. Àwọn tó wá pè lọ síbẹ̀ mi mo fún wọn ní contact. Mo wá pè. Àdùkẹ́ ó lọ ṣiṣẹ́ yìí. Ó ní ẹ̀gbọ́n mi ṣé ẹ sọ pé kí n lọ ṣe. Mo ní lọ ṣe. Ẹ̀yin lẹ sọ pé kí n lọ ṣe o. Ẹni tí mo ń sọ yìí alààyè ni kò sì ní dòkú lórúkọ Jésù. Ẹni ẹ̀ ń bẹ lóṣogbo. Ẹ̀yin lẹ sọ pé kí n lọ ṣe o. Mo ní Àdùkẹ́ lọ ṣe. At the end of the day, she was unable to go and do the job because she had to be at the embassy because of the traveling she made last year. Because of the UK tour she made last year. Anything more dáadáa ni o. Tá bá jẹ́ pé tá bá jọ ń sọ̀rọ̀ a lè máa sọ̀rọ̀ 4 hours, sọ̀rọ̀ 3 hours. The Bible says by their fruits you will know them. Tí Àdùkẹ́ bá kọrin Mo Dẹbọ mo dorin. Oníkálukú ló ní bó ṣe ń kọrin. Oníkálukú ló ní style tó fi ń kọrin, oníkálukú ló ní action tó fi ń kọrin, oníkálukú ló ní composition tó fi ń kọrin, oníkálukú ló ní bó ṣe ń kọrin, bá dé ṣe ń kọrin yàtọ̀ síra wa. If Àdùkẹ́ Gold sang it like that, I believe so strongly in her ministry that is how God wants her to sing it. Èèyàn ò lè gbé ju ọjọ́ tó yẹ kó gbélé ayé lọ. Ọjọ́ tí èèyàn bá máa kú náà ló máa kú. Ẹ wá ń fa Àdùkẹ́ sọ pé ẹ̀yin ó kọ Mo Dẹbọ, ó kọ mo dorin. If I don't do this, I'm a coward. You don't do that. Because somebody died, they want to say, ó ti kú o, nítorí pé ó kú àṣírí tó pa àṣírí ikú tó pa Àdùkẹ́ Gold. Àṣírí ikú wo ló wà lọ́wọ́ yín tó pa Àdùkẹ́ Gold? Nǹkan ṣó ní ẹ kàn ṣe yẹ̀yẹ́, ẹ kàn ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin náà dẹ̀ ẹ mọ̀ fi pera yín ní ògo ọjọ́ ọ̀la fáwọn kan. Lẹ wọ́ ẹ̀mí mímọ́ ńlẹ̀ nínú life yín. Torí ó yẹ kọ́ lọ́n guide yín pé irú nǹkan tẹ́ ṣe yẹn kò yẹ kẹ́ ṣe. Báwo lẹ ṣe máa fa Àdùkẹ́ ṣe yẹ̀yẹ́? Ó wrong now. Òye yín ni. Ẹ ṣe máa sọ pé Mo Dẹbọ mo dorin tó kọ ní kinní kan. What is the meaning of that? Kí ló dé tó yẹ pé àti ẹ̀ ní ìrònú ní Christendom náà? À ní ìrònú kankan. So, the attack that I had 2 weeks ago, tí mo bá ti lọ pẹ̀lú ẹ̀, báwo yẹn ṣe máa sọ rubbish lélẹ̀? And somebody already had dream. Saw a musician that died. And he had a Toby. O Toby Bakutu. Wọ́n ní kó wá wò, wá lóhùn owó.
òun ò wò ó ní ká lóun ti wo òkú yẹn ni bóyá ló dì mí àti lọ ẹ wá ń sọ̀rọ̀ bish ẹ wá ń sẹ mo dẹ bọ ẹ máa yẹn máa wo àṣírí kótópà Àdùkẹ́ gèdè ẹ̀yẹn máa wo. I'm so disappointed. Abẹ́rìí pọ̀ ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ àwọn alàgbà yìí gan-an àfi sùúrù everybody á ṣàfẹ́ máa lo opportunity pé nǹkan kan ṣẹlẹ̀ láti lè gain followers láti lè popular lórí social media bóyá nǹkan yẹn dùn ẹni yẹn o àbí kò dùn àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí wọn tí ẹni fẹ́ mọ̀ tara wọn ìbáyìí ni wọ́n á ṣà máa dùn. Kí ni opinion ti yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link abẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí page wa from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wa lóríṣiríṣi ire o.